pa wọ́n lẹ́yìn náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá béèrè owó ribiribi lọ́wọ́ àwọn ẹbí ojoojúmọ́ ni wọ́n sì ń gba owó lọ́wọ́ àwọn ẹbí àwọn tí wọ́n bá jí gbé yìí nínú àwọn tí wọ́n ti wá ṣe bẹ́ẹ̀ dẹ́mi wọn légbodò wọ́n ń pe ọmọ náà ní Elizabeth ọmọ ẹni ọdún 17 ni inú igbó tí àwọn afurasí ọ̀daràn yìí tí wọ́n ju ọmọbìnrin náà sí àwọn náà ni ọ̀kan nínú àwọn afurasí ajínigbé yìí tí ó jẹ́wọ́ fáwọn ọlọ́pàá ó ní ó mú àwọn agbófinró wá síbẹ̀ láti wá hú òkú náà kí àwọn ẹbí tiẹ̀ lè mọ̀ pé ńbo ni ó ju àwọn ọmọ náà sí iléeṣẹ́ Aláròye online television ó tẹ̀lé àwọn agbófinró wá sí inú igbó náà jẹgunjẹgun láti wá wo ibi tí ó ju ọmọ náà sí gbogbo bí ó ṣe ń lọ àti bí àwọn òṣìṣẹ́ ń wú ọmọ náà jáde ó ní iléeṣẹ́ Aláròye online television ó ní ó máa fi hàn yín báyìí ẹ máa bá wa ká lọ. ọ̀nà àdúgbò ẹni bẹ́ẹ̀ ni ẹ̀yin lé wa ní ibà ìmọ̀ jáde. ibi tí wọ́n ju ọmọbìnrin náà sí tí à ń pè ní Elizabeth ibẹ̀ ni a ti dé yìí inú kànga gan ni wọ́n ti wá jù sí àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá àwọn ọ̀dájú èèyàn wọ̀nyí inú kànga ni wọ́n ju òkú ọmọdébìnrin náà sí bákan náà wọ́n dẹ̀ tún gbowó lọ́wọ́ àwọn ojoojúmọ́ lọ́wọ́ àwọn ẹbí nígbà tó yẹ pé wọn àti rí èèyàn wọn tí wọ́n jí gbé ẹ rí i pé ìṣẹ̀lẹ̀ ìjínigbé ti àwọn eléyìí ó yàtọ̀ sí àwọn tó lọ́wọ́ kan ọ̀dájú nù ju àwọn ajínigbé tí a ti mọ̀ tẹ́lẹ̀ lọ Elizabeth tí wọ́n jù sínú kànga yìí nìkan kọ́ ni ẹni tí wọ́n pa ọ́. ẹ̀rí suspect ó tó di pé àwọn mọ̀lẹ́bí ní wọ́n kò wó dé ìjọba ṣubú ní àwọn ajínigbé yìí ni wọ́n ti. afurasí ọ̀daràn tí ọwọ́ tẹ̀ wọ́n rè ẹ̀ wọ́n ń pe orúkọ ní Ifeanyi. ni wọ́n jó yé wa wípé nígbà táwọn pa ọmọ yìí tán inú afurasí ọ̀daràn ọ̀hún lẹ̀ wò yìí ni wọ́n ju òkú ẹ̀ sí. wọ́n ní ìmọ̀nà tó bá ti wọ̀ kànga ni wọ́n ju òkú ẹ̀ sí. tó bá ti wọ̀ torí pé títì ni kànga tá a wí yìí wà tí wọ́n sọ òkú ẹni ẹlẹ́ni sí inú kànga ni wọ́n jù kì í tiẹ̀ wá ṣe pé òkú gan ni wọ́n jù síbẹ̀ ààyè làwọn afurasí ọ̀daràn yìí ju ẹni ẹlẹ́ni sínú kànga ó kú sínú kànga ni kànga tá à ń wí lẹ́yìn tí wọ́n sọ sínú kànga tán òní wọ́n tún tì í wọ́n tún fi kọ́kọ́rọ́ tì í kò sẹ́sẹ́ tó mọ bí tí kọ́kọ́rọ́ òun wà báyìí ńṣe làwọn ọlọ́pàá àwọn ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó ń rí sí ìṣẹ̀lẹ̀ ìjínigbé anti-kidnapping squad fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn òní wọ́n ní láti fọ́ kànga yẹn kí wọ́n lè rí òkú ẹni náà wú jáde kànga wọn lè rí tí wọ́n ń fọ́ lọ́wọ́ yìí. wọ́n lọ jábọ́ sínú ẹ̀ o lè jábọ́. Yọ sí kámẹ́rà ti píkẹ̀ báyìí. Ṣé wọ́n fi orin náà sí gan ni? Lẹ́yìn tẹ̀jú bẹ́ẹ̀ wọ́n fi rẹ̀ sí. Wọ́n fi náà sí nígbà kan ó ju náà sí gan lẹ́yìn kan.
See the head now. Look at the horizontal now. You can see now. See the leg, see the hand, see the head. It's complete now. It's complete. Can this person speak Yoruba? Very well. Shall at least If come. orúkọ ẹ̀ jẹ́ ìlú fẹ́ràn nílàjà máa wojú wọn ní ẹ̀ ń wò nínú kànga yìí ó tẹ̀ jẹ́ wípé orí ẹsẹ̀ gbogbo ara ọmọ yìí náà ló wà nínú kànga. Yeah. Come here. Sit there. Or you can stand there. àṣírí ẹni bí ẹni ìka kò ní bò Ifeanyi rèé Cameraman there. ọ̀kan lára àwọn adarí Abe. àwọn ajínigbé pa ajínigbé gbowó náà ni. O lè sọ Yorùbá dáadáa. Okay. Ẹ̀sùn mọ̀, kò lè mú. Sọ ẹ̀ ní máa ṣe. Kí lórúkọ ẹ? Sọ̀rọ̀ sókè o. Ifeanyi Matthias. Ifeanyi. Matthias. ọmọ ìlú wo ni ẹ? Ebonyi State. Ebonyi State. ìwọ́n tó mọ ọdún mélòó báyìí? 31. 31 years. ó tó gbà wọ́n lọ ti wà nílùú Ìjẹ̀bú-Ògbó. Mi ìgbé ń jẹ́ gbogbo. ẹ́ Mi ìgbé ń jẹ́ gbogbo. níbo ló gbé? bóòlù díjẹ Ìjẹ̀bú-Ògbó? Nílò mi ló máa ń wá sí ibà yẹn. ta ló mú ẹ wá? Nílò mi. ń lọ ẹ. Ta ni ń lọ ẹ? Ifeanyi. Ifeanyi Benjamin. Ifeanyi kejì àbí? ok ìyẹn ni ń lọ ẹ. Báwo ni ṣé o fẹ́ ọmọ báwo ló jẹ́ sí tó fi jẹ́ ń lọ ẹ? Ó fún àbúrò mi. Ok, òun ló fẹ́ àbúrò tiẹ̀. Bẹ́ẹ̀ni. Ok. So báwo ló ṣe wọnú iṣẹ́ ìjínigbé yìí? Iṣẹ́ wo ló ń ṣe gangan? Iṣẹ́ oko mi lẹ́ ń gbọ́kọ̀dá. Iṣẹ́ kó ló ń ṣe? Ugu pẹ̀lú. Sọ̀rọ̀ sókè. Ugu pẹ̀lú gàrí àti ọ̀gẹ̀dẹ̀. Níjẹ̀bú-Ògbó àbí? Ibo ló ti ń ṣe? Ìjẹ́bùdẹ̀. Ó tọ́dún mélòó tó ti ń ṣe iṣẹ́ oko? Àti kékeré ni mo ti ń ṣe kí dáàdì mi tó kú. Ìgbà ló bẹ̀rẹ̀ sí gọ̀kadà? Bíi 2011. Níbo ló ti rọ́kadà tó ń gùn? Mo gbá ní. Hàn? Mo gbá ní sọ́mẹ́tì. Ó gbà ní installment ni? Bẹ́ẹ̀ni. So báwo ló ṣe wá bẹ̀rẹ̀ iṣẹ́ ajínigbé? Láti ẹni nílò mi ẹ ló ní àbúrò mi ẹ mú wá pé ọkọ ẹ pé kí nìkan so from there. Ó sọ̀rọ̀ sókè. Láti ẹni ló mú mi ní àbúrò mi mú mi ló mú wá. now Yorùbá dán mọ́ dára lẹ́nu ẹ ṣé Ìjẹ̀bú náà bí ẹ sí ni àbí ilẹ̀ Yorùbá náà bí ẹ sí ni? Àwọn bí mi sí Ìjẹ̀bú. bó náà bí ẹ sí? Ìlú mi lọ bí mi sí. ibẹ̀ ló ti gbọ́ Yorùbá báyìí? Bó nílò ẹ̀. Ibà mo ti lọ sí Ebonyi State. ó lọ sí school? Ibà Ìjẹ̀bú-Òde mo ti lọ sí. Níjẹ̀bú-Òde. ok. Ṣáájú kó tó di ajínigbé, ó ti ṣẹ̀wọ̀n rí. Àwọn ọlọ́pàá sọ pé ó ti ṣẹ̀wọ̀n rí, ó ti lọ sẹ́wọ̀n nígbà kan rí. Bẹ́ẹ̀ni, èmi àti ọ̀rẹ́ mi lájọ ní kéèsì máṣíìnì. Ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ nígbà yẹn láti bẹ̀rẹ̀. Ìyàwó ẹ bímọ ní hospital. Lọ́dún wo? Ní 2019. Ok. So wá ṣe operation fún un. So àwọn ẹgbẹ́ wọn sọ pé kó lọ wá èyí tó wà lọ́wọ́ wa. So ó dàbí kò ní owó lọ́wọ́. So ìgbà ẹ̀mọ́ mi ra machine kan fún mi 160,000. So pẹ̀lú pé ó lè ti ń lo bí 2 ọ̀sẹ̀ méjì ní hospital tí ìyàwó ẹ rí kò sí nǹkan kan. So mi lọ ta machine ẹ̀ náà. So mo wá fún ní 80,000. So ó dẹ̀ promise mi pé títí oṣù méjì pé ó máa fún mi ní owó mi padà. So mo wá kó change tó kù, mo wá lọ sí Delta State, mo wá lọ ń ta bàtà àwọn obìnrin. Mo change tó kù nínú owó yẹn. So kò pẹ́ náà bí oṣù kan sí oṣù kejì náà mo padà wá pé kò fún un fáìlì pé kí n wá gba owó mi. Kò dẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣe bákùbákan. Mo dẹ̀ gbé machine ẹ̀, mo gbé fún ọ̀rẹ́ wa kan, onírọ̀ kan tó máa ń pè ní John ní Ìkòròdú, ìmọ̀ kékeré, ìmọ̀ ńlá. Ìyẹn mo gbé machine fún, mo padà sí, mo gba 10,000 lọ́wọ́ yẹn, mo padà sí Delta State. So ibẹ̀ ni mo ti wá tí ẹni tó ní machine pé mo sì pẹ̀lú fóònù ẹ̀ náà.
mo seize pẹ̀lú fóònù ẹ̀ náà. o sì sí machine yẹn pẹ̀lú fóònù ẹ̀ náà. pẹ̀lú fóònù ẹ̀. so through fóònù yẹn ni ẹni tó ní machine wá pè mí pé kí n dájú òun pé gbogbo tí yẹn bá jẹ mí pé wọ́n máa fún mi padà pé wọ́n á dẹ̀ ṣì mọ owó machine sẹ́mẹ́tì tó gbé fún mi wá ní ọ̀rẹ́ tí mo wá náà lọ mú mi lọ gbé mi lọ. níbo lo ti wá níbo lo wá sí. láti Delta State. láti Delta State. bẹ́ẹ̀ni wá síbo. wá sí Ìjẹ̀bú-Òde. so ọ̀rẹ́ tí mo dé Ìjẹ̀bú-Òde náà lọ mú mi pé wọ́n ní mo jí machine mo sọ pé mi jí machine wọn so wọ́n ní pé ibo ni machine wà mo ṣàgbé wọn débẹ̀ so wọ́n bàyà débẹ̀ àbá John ìyàwó ẹ̀ làbá so ìyàwó ẹ̀ sọ so pé wà ní kóòtù ni so ọṣà ṣe gbogbo ẹ̀ṣà bíi 1 year ni mo lò ní. ìdájọ́ wo ládájọ́ fún ẹ ládájọ́ dá fún ẹ. wọ́n ní pé mo take law against my hand pé mo dájọ́ lórí ọwọ́ mi so kí ló tí mo ṣe gbé machine wá sí station so wọ́n ṣàfún mi ní ọdún 4 that is 2 years and 8 months. ẹ̀wọ̀n ọdún 4. ok. tọ́ ẹni ẹ̀ wá kí ọ̀rọ̀ lè yá ifeanyi à ń jínigbé gba owó à ń jínigbé pa bó o lẹ ṣe bẹ̀rẹ̀ ń Jẹ̀bú Ògbó ẹ̀yin mélòó gangan lẹ́ ń ṣiṣẹ́ yìí. iṣẹ́ ta wá síbẹ̀ náà lè àkọ́kọ́ tí mo kọ́ tẹ̀lé wọn wá mi mọ́. ifeanyi bó o nìbọn ṣe dọwọ́ yín ta ló kó bọ́n wá. ifeanyi ti bẹ̀rẹ̀ ni mi mọ́. ẹ̀yin mélòó lẹ́ ń ṣe iṣẹ́ ajínigbé gbowó. alákọ̀ọ́kọ́ yẹn tẹ́mi tẹ̀lé wọn wá fún ọmọ yìí àwa 4 la wá síbẹ̀ àwa 4 la wá so mi mọ́. mélòó ni gbogbo yín. àwa 5 ṣáà àwa 5 lè mi mọ́. ó yá dárúkọ wọn. èmi pẹ̀lú ifeanyi àti. orúkọ wọn. ìwọ ifeanyi méjì ni. ifeanyi kejì pẹ̀lú aike àti chukwuma àti Sunday. Sunday kí ni. mi mọ̀ Sunday Monday àbíṣẹ́ mi mọ̀ Sunday mọ̀. igwe ńkọ́. Sunday igwe náà lòun náà ni. ṣe kí ló kọ ẹ Chidinma àbí kí ló kọ ẹ ńkọ́. Chukwuma. yes. àti tatún ni dókítà ńkọ́ tó jẹ́ ọmọ Ìjẹ̀bú Ògbó. dókítà mi mọ̀ àtijọ́ wa tẹ́lẹ̀ so. ṣùgbọ́n ọmọ dókítà àbí. bẹ́ẹ̀ni. iṣẹ́ mélòó àtijọ́ dókítà jọ ṣe. méjì náà ni. méjì. bẹ́ẹ̀ni. o kọ́ sọ pé ìkan lẹ́ẹ̀kan o ti wá ní méjì nsìn. mo ní pé mi mọ̀ rí tẹ́lẹ̀ pé iṣẹ́ náà. níbo ló ti mọ̀ dókítà. Ìjẹ̀bú Ògbó náà ni lálẹ́ ọjọ́ tá a fẹ́ lọ ṣẹ́ náà ni mo mọ̀ dókítà mi mọ̀ rí tẹ́lẹ̀. ó yá ẹni àkọ́kọ́ tí ẹjọ́ ṣe tẹ́ ẹjọ́ gbé tẹ́ ẹjọ́ pa lẹ́yìn tẹ́ pa lẹ́yìn ọ̀rẹ́ yìí tẹ́ bẹ̀rẹ̀ sí ní gba owó rọ̀gùnrọ̀gùn lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí wọn bó o lẹ ṣe gbé ẹni yẹn bó lẹ ti gbé bó lẹ pa sí èrò lẹ gbà èrò lọ fún wọn. ọmọ mi mọ̀ ètò gba ọmọ yìí náà ni mo kọ́ tẹ̀lé wọn wá ṣe ọmọ tá a wá sí ibà ni mo tẹ̀lé wọn wá mi mọ̀ ètò gba wọn kọ́ fún mi 200,000 lọ fún mi wọn kọ́ fún mi 150 wọn ṣe wá fún mi 50,000 because àwọn abàlẹ̀ máa ti ń wá. èlò ń lọ fún ẹ yìí. wọn kọ́ fún mi 150 wọn ṣe wá fún mi 50,000 ó jẹ́ 200,000. ìyẹn tí lórí ọmọ Elizabeth yá mi. bẹ́ẹ̀ni. ẹ ṣàlàyé ó ṣáà ní méjì lẹ́jọ́ ṣe a ní àkọ́kọ́. àkọ́kọ́ náà lélẹ̀. àkọ́kọ́ lélẹ̀ yá mi ìyẹn Elizabeth yá mi bó lè ṣe gbé Elizabeth. àwọn ifeanyi ló gbọ́ mi mọ́ bá ṣe wọ́ bẹ̀ bọ̀ tí ifeanyi ló mú mi wọ ibẹ̀ so àgbà odi wọlé fẹ́ǹsì làgbà wọlé so báyìí wọlé fẹ́ǹsì so ifeanyi ṣàgbà sílìn wọnú yàrá yẹn so òun ló wá sílẹ̀kùn fáwọn ní ìta báyìí wọlé náà so aṣáàmọ́ tá máa ṣílẹ̀kùn girama pẹ̀lú ọmọ ọgá yẹn pẹ̀lú ọmọ kékeré kan làbá ń bẹ̀ so ifeanyi ló sọ pé ó wà lọ́wọ́ pọ̀ máa ní owó lọ́wọ́ pé kò ṣe pé mi mọ̀ pé wọ́n fẹ́ gbéyàn wọ́n kọ́ sọ pé ó wà lọ́wọ́ máa ra wọn máa gba owó lọ́wọ́ ṣùgbọ́n tẹ̀lé bẹ́ẹ̀ tí tọ́ọ̀dù owó ní ifeanyi pé kọ́ gbé ọmọ yẹn pé wọ́n máa pé dáàdì ẹ̀ pé wọ́n máa fún wa ní owó ṣùgbọ́n tọ́lẹ̀ gbé ọmọ ọ̀rẹ́ pé dáàdì ọmọ bàbá sọ pé. báwo lẹ gbé dé ibà kí lẹ fi gbé. ẹsẹ̀ lẹ fi rìn láti àkílókò àdúgbò wọn ọmọ yẹn tẹ́ ti gbé yẹn náà. mi mọ orúkọ àdúgbò mi mọ orúkọ kan jẹ. ok bàtà wá débi ńkọ́ báwo lẹ ṣe. àwọn tá a dé ibẹ̀ àwọn fún ní ifeanyi fún ní fóònù pé kó pe dáàdì ẹ̀ wọ́n ṣàbá dáàdì ẹ̀ sọ̀rọ̀ so bẹ́ẹ̀ sọ pé dáàdì ẹ̀ sọ pé àwọn ò ní owó lọ pé kọ́ ṣàánú pé tó bá. kí ló bá dáàdì ẹ̀ sọ kí lẹ ní kó bá dáàdì ẹ̀ sọ. ẹ kó fún wa ní owó ni. èló lẹ béèrè lọ́wọ́ wọn. ó dàbí 1 million ní wọ́n pè ṣáà ní 1 million lọ pé. ok. so from there so bàbá sọ pé tó bá ti di ọ̀la pé kílẹ̀ mọ́ kílẹ̀ kọ́ kílẹ̀ kọ́ ṣàánú kílẹ̀ mọ́ so ìyẹn ní fáìní pé kọ́ fi kíkẹ́ sí ibi kan èmi tẹ́ni kọ́ gbé sínú ilé ń báyìí pé kọ́ sọ ẹsẹ̀ kọ́ sọ owó ẹ̀ pé tó bá yẹ tó fún wa ló pé a máa ṣe bẹ́ẹ̀ sódé ìgbà yìí náà ni. sódé ìgbà ó fẹsẹ̀ rìn dé ìgbà. ok. so ìyẹn ní fáìní wa gbà pé kọ́ gbé síbẹ̀ pé wọ́n nípa àwọn tó ń ṣe bí kọ́ máa rí pé kọ́ gbé sínú kànga. bí aago mélòó lẹ gbé débi yẹn. ìgbà wo lẹ lọ wọlé tẹ jí gbé. nǹkan bí 10-11 ṣáà. alẹ́ so aago mélòó lẹ wá pa. wọn pa wọn kọ jù sí wọn kọ gbé sínú kànga yẹn ni wọn pa rárá. wọn gbé sínú kànga yẹn.
ẹ pa kẹtù jù sí kànga. báwo lẹ ṣe jù sí kànga ṣe kàn jù láti òru náà sínú kànga bẹ́ẹ̀ ni abẹ́. wọ́n gbé tó sínú tó kọjá irin yẹn wọ́n wá filẹ̀ gba omi wà níbẹ̀ wọ́n pa akọ́ tó jù síbẹ̀. àwọn akẹgbẹ́ sọ wípé ẹ kọ́kọ́ yìnbọn fún kẹtù jù sínú kànga. ok ìgbà tẹ wá jù sínú kànga ẹ wá dé pa àbí. náà ó yá continue kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn yẹn. so ọmọ yẹn ṣàbá mi sọ̀rọ̀ pé báwo lọmọ yẹn ṣe mo ní kó má wọlé pé mo ti bá ara ọmọ wo ìyẹn ọmọ gẹ́yìn kó tuntun mú un. ìyẹn kẹ́ ẹ tó pa àbí. wọn ò pa. ó ń sọ láti inú kànga. bẹ́ẹ̀ni so wá sọ pé kí n bá wọn sọ fún dáadé òun pé òtútù mú àwọn báyìí pé mo ní kó má wọlé pé àárọ̀ la so ọkàn tèmi ní pé tó bá ti di àárọ̀ tó bá ti fún wa ló pé a máa júwe ibi tí kànga yẹn wà pé kó wá gba àwọn ẹlẹ́mì mọ̀ pé àwọn bá fi bọ́sọ̀ ọjọ́ kejì náà ni lèmi travel padà sí Anambra mi kí n wà ní Anambra ló pàṣẹ Anambra àbí. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwádìí wa wọ́n ní ìwọ gangan ló wà ní Anambra tó máa ń gba gbogbo ransom tó máa ń gbowó láti Anambra ṣé ìwà àti fáìn kejì lọ́dọ̀ sí Anambra ni. Anambra lèmi gbé Anambra náà ní fáìn náà gbé bọ́t. ló kẹjọ wà Anambra ni ìgbà wọlé padà sí Anambra. ọjọ́ kejì èmi fún lẹ́sìn ibà ni wọ́n tẹ̀lé mi lọ. lẹ́kọ̀ọ́ fi bẹ̀rẹ̀ sí ní gba owó látọ̀ ọ̀hún àbí ẹ wá máa sẹ́ndì sí àwọn tó kù sí wọn àbí. ok ìgbà tẹ́ ṣe yẹ tán ó ní àkọ́kọ́ nìyà àbí. bàbá Adé-Ìfẹ́ tó gbé báwo ni ẹ ṣe jẹ́. ẹlẹ́kẹ̀ẹ́ tó bá wọn ṣe ń kọ́ bọ́dẹ̀ ti gbé yẹn. ilé wọn náà ni wà alẹ́ lèmi délé ọ̀dẹ̀ táàsì lèmi délé. kí ló kọ bàbá yẹn. bàbá yẹn àtọmọ ọdún mélòó. báwo lẹ ṣe gbé wọn. àwọn ọlọ́ọ̀lìdì wọn aṣàgbànúgbò dé wájú lọ́dọ̀ wọn tó báyìí débẹ̀ aṣàdúró kò pẹ́ náà ní. ipa ò ní wọ́n kó nínú ìrìn àjò yẹn dé nílé wọn ibo ni wọ́n wà. àjọ débẹ̀ ni. àjọ wọnú ilé ni. bẹ́ẹ̀ni wọnú ilé bàbá fẹ́ máa lọ sí ṣọ́ọ̀ṣì ni so ló wá búlọ̀kì mọ́ di mọ́tò. ní alẹ́ December 31 yẹn. bẹ́ẹ̀ni ní ọ̀dẹ̀ 31st yẹn. ẹ̀yin mélòó lẹ lọ yẹn. èmi fáyìn pẹ̀lú IK àti Chukwuma àti Sunday àti Doctor yàrá márùn àti. Doctor yẹn ọmọ ìjà gbogbo ni. iṣẹ́ wo ló ń ṣe. agbókò ṣe OPC. ok gbàtẹ́ gbé àbá yẹn bolẹ̀ gbé àbá yẹn lọ. agbé wọn gba nùgbò ni. agbé wọn gba nùgbò. nínú gbogbo lẹ́gbẹ̀ẹ́ wọn gbà. ní ìbọn bí kankan níjọ ògbó ìgbà àwọn ló ń lídìí àwọn ló mọ̀nà àwọn ló ń lé èmi kọ́ máa ń tẹnu wọn lẹ́yìn. a gbọ́ pé sáìdì bíi ṣàmú àbùsí. ok gbàtẹ́ gbé àbá yẹn tẹ́ gbé nínú gbó kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn yẹn. wọ́n bá wọn sọ̀rọ̀ ọmọ ẹni pé wọ́n ṣàbá wọn sọ̀rọ̀ pé ọ̀rọ̀ wo kọsí mo sì gbọ́n àti wọ́n fi máa sọ̀rọ̀ wo mo sì bẹ̀rẹ̀ máa ń wà ní ọ̀nà tá máa ń wọ́ọ̀ṣì. ìwọ náà ń gbé ìbọn ok ẹ̀yin mélòó ń gbé ìbọn dání ìbọn méjì lẹ̀ ń lò. àwọn méjì lẹ̀ ń lò. ìbọn méjì lẹ̀ ń lò àwọn olóńgbé ìbọn dání. èmi àti fáìn. ìwọ àti fáìn kejì lẹ̀ gbé ìbọn dání. so now gbàtà. èmi mo tẹ́mi dé láti prison wọ́n ti ń lò mí mọ́ tó ti rí mi mọ́. o tó ti rí àbí ok so ìgbà tí a gbé ìdẹ́nu gbó tẹ́ ẹ ṣe fídíò tẹ́ ẹ ní ká bá yẹn sọ̀rọ̀ sínú fídíò pé kí n tẹ́ ẹ fi pe àwọn mọ̀lẹ́bí ẹ̀ kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn yẹn. wọ́n ní pé wọ́n ṣàn ṣèdè because èdè wọn àti èdè tèmi kò ń ṣe nǹkan kan náà wọ́n ṣàn ṣèdè Sunday pẹ̀lú Chukwuma àti Ifeanyi àti Ike wọ́n ṣàn ṣèdè mi ìgbọ́n kan tí wọ́n sọ so èmi ṣàrò sọ pé because èmi máa ń wọ́ọ̀ṣì ọ̀nà ni mi tó bá ń sọ̀rọ̀ mi mọ̀ nǹkan tó máa ń sọ so mo ṣàrò pé wọ́n sọ pé wọ́n ṣèdè pé àbáyẹn ṣe pàtàkì ṣèdè tán àbáyẹn dìde ó tẹ̀lé wọn wọnú igbó yẹn the next thing tí máa dẹ̀ gbọ́ pé wọ́n yìnbọn fún un. ta ló yìnbọn fún un. Ifeanyi ló yìnbọn. Ifeanyi ló yìnbọn. ohun tó sọ fáwọn ọlọ́pàá kọ́ nìyẹn o. Ifeanyi ló kọ́ yìnbọn fún un èmi ṣe wá yìnbọn èmi wá yìnbọn orí kejì. ìbọn mélòó lẹ́yìn fún. Ifeanyi ló kọ́ yìn alákọ̀ọ́kọ́ èmi wá yìn orí kejì. kí ló dé tó fi yọ ẹ lẹ́ẹ̀kejì lẹ́yìn tó ti ṣe alákọ̀ọ́kọ́. bàbá wọn pariwo ni. ok lẹ́yìn tẹ yìnbọn alákọ̀ọ́kọ́. lẹ́yìn tó yìnbọn fún alákọ̀ọ́kọ́. ok bàbá ṣì ń pariwo ariwo ló ń pa kí ló ń sọ. ọ̀rọ̀ wo ló ń sọ ọ̀rọ̀ ń dàbá ń sọ. bàbá ṣáà ń pariwo ṣá bàbá ń jìrora ó wá di pé bàbá yẹn ò tí ì kú tán ni wọ́n fi wá yìnbọn ẹlẹ́kejì fún bàbá. ṣé bàbá yẹn ò bẹ̀ yín ni kẹ má pa àwọn. wọ́n bẹ̀bẹ̀ náà wọ́n bẹ̀bẹ̀. ṣẹ̀bẹ̀ yẹn ò wọ̀ yín létí rárá àánú bàbá ò ṣe yín. àwọn ló kọ̀ sí gbogbo ẹ̀ mi ní lọ́kàn. ta ló kọ̀ sí gbogbo ẹ̀. àwọn Ifeanyi mi ní lọ́kàn mi pé ọmọ. so ìwọ ló yìnbọn ẹlẹ́ẹ̀kejì fún. ìgbà ló bẹ̀rẹ̀ sí yìnbọn àti ìgbà ló ti yìnbọn. báwo ló ṣe mọ̀ bọ́ yìn. Ifeanyi náà ló kọ́ mi yẹ́yẹ́ náà ni mo ti bẹ̀rẹ̀ sí yìnbọn. ṣé ìbọn yẹn ṣe é kó láti Anambra ni àbí ẹ̀gbọ́n lẹ̀ ti rí ìbọn yẹn. mi mọ ibi tó ti rí. náà gbàtẹ́ wá pa àbá kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn.
wọ́n fún ọ lẹ́sìn bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rù wọn sí. wọ́n máa sọ pé wọ́n kí ló sọ pé wọ́n ti mẹ́jọ wà ń bẹ̀ ni. abẹ́rù wọn sí. ẹgbẹ́ kòtò sí bẹ́ẹ̀ àbí ibẹ̀ lẹ sin bàbá sí. ibi tẹ́ ẹ pa wọ́n sí kọ́ lẹ sin wọ́n sí o. ibẹ̀ náà ni. ara o. ibẹ̀ náà ni. ṣé ibi ọparun lẹ sin wọ́n sí ibi ọparun lẹ ti lọ wú òkú bàbá. bẹ́ẹ̀ náà ni. ọparun lẹ sọ ní Jàpárá àbí. mo bẹ̀ bọ̀ ti bí ọparun náà ni ọparun náà lọ ti. ṣé ibi ọparun yẹn náà lẹ ti pa ni. ok inú oko agbódó àbí. ó mọ bẹ inú oko agbódó lẹ sin bàbá sí. ok now lẹ́yìn kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn lè wá bẹ̀ sí pé àwọn èèlò ni ẹ wá gbà. gbogbo ẹ̀tọ́ gbà lọ́wọ́ nǹkan ṣe ìbú àti fáìn lọ́ máa ń di fóònù àwọn lọ́ mọ ẹnu àwọn lọ́ máa ń ṣe àwọn lọ́ máa ń bá wọn sọ̀rọ̀. èèlò ni wọ́n fún wọ. wọ́n fún mi gbogbo tó fún mi 250 ṣe àwọn kan fún mi 150 wọ́n ṣe wọ́n fún mi ní 100,000. ìyẹn nínú ti bàbá. báwo ló ṣe ná kí ló fi ṣe. ìyàwó mi ń ta petrol àti oil. sọ̀rọ̀ sókè. ìyàwó mi ń ta petrol àti oil so mo fi bí 100,000. ní Anambra àbí. now gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí wa gbọ́ ta ló máa ń sanwó ìsàkáǹtì ẹ̀ gangan ta ló máa ń gba owó yẹn. Ìbò ló máa ń ṣe transaction àti. ta ló máa ń gbà. Ìbò ló máa ń ṣe transaction. Ìbò ok àbúrò Ifeanyi. now gẹ́gẹ́ lára iṣẹ́ ìwádìí tí a ṣe ni pé POS kan wà tẹ́ ẹ̀ ń lò tẹ́ fi ń gba gbogbo àwọn owó yìí a sì gbọ́ wípé oní POS yẹn ẹ wọlé tọ̀ náà ni tẹ́ fi pa oní POS yẹn tẹ́ gba POS yẹn yẹn Olúwaṣeun ṣé òwò wù àbó òwò rù àbí kíni kan tẹ́ fi gba POS ẹ pé POS arákùnrin lẹ fi ń gba gbogbo àwọn owó tẹ́ ń gbà yìí báwo lẹ ṣe ṣe báwo lẹ ṣe pa oní POS yẹn gangan àti ọdún ìgbà wo lẹ pa ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ sí ń lo POS yẹn. orí iṣẹ́ kẹta tí máa tẹ̀lé wọn lọ ṣe nìyẹn. ní oní POS àbí ok báwo lẹ ṣe pa oní POS. wọ́n tẹ̀sán láti pa. wọ́n máa sọ pé wọ́n ti sọ àti pa ìbẹ́jọ́ wa ní. ìbẹ́jọ́ wa ń bẹ̀ ni báwo lẹ ṣe wọlé tọ̀ ọ́. ẹnìkan ló mú àwọ ilé ẹnìkan sí ẹnìkan. ta ló mú yín lọ síbẹ̀. àwọn Ifeanyi ló mọ bẹ̀ Ifeanyi àti Ṣùmá ló mọ bẹ̀ mi. ok èmi kàn máa ń tẹ̀lé wọn ni so mi. kí ló kọ àdúgbò yẹn. mi mọ orúkọ. ok báwo lẹ ṣe. so Ifeanyi ló gba through window wọnú ceiling jáde sí passage wọn ló wá ṣẹ́gun fún àwa wọlé so àtàdé wọlé ó dàbí pé kò ń ṣe ibi tí oní POS yẹn gbé ní lọ́wọ́ kọ́ wọ̀ wọ́n ṣe mistake bẹ̀ so ẹni tó wá bá nínú ibẹ̀ yẹn sí àgbà mọ́ wa lọ. ìyàrá ọ̀dọ̀ POS gbọ̀ngàn obìnrin bẹ́ẹ̀. òkú ọmọbìnrin náà ni wọ́n gbìyànjú àti gbé jáde yìí àwọn tí wọ́n mọ̀ nípa iṣẹ́ kànga wọ́n ti wọ inú kànga yìí wọ́n sì ti ń gbìyànjú láti gbé òkú ọmọ náà jáde inú láìlọ́ọ̀nù dúdú tí wọ́n fẹ́ kó òkú náà sí ni wọ́n tẹ́ sílẹ̀ yìí tí wọ́n bá iṣẹ́ wọn lọ. Má fò, Kabari. èló lẹ kú. 14,000 so ìwà tẹ gba POS yẹn gba POS lọ́wọ́ àbí mọ́ bá sọ̀rọ̀ ẹ lọ. bẹ́ẹ̀ni wọ́n gba POS lọ́wọ́ pẹ̀lú owó àti káàdì yẹn kọ́tà bá lọ́wọ́ pẹ̀lú fóònù wọn náà da fóònù ìyàwó àti fóònù mama yẹn àti fóònù ẹnìkẹta yẹn. ok. ilé wa ṣe sọ ní POS yẹn nígbà tẹ pa àwọn kan. ìbúlókù gbẹlẹ mi mọ nǹkan tó fi ṣe. kí lẹ ṣe sí oní POS. fóònù àti kọ̀ǹpútà àti credit card yẹn ẹ kó yẹn náà àbí. ṣé lẹ́yìn tí ẹ wá kó gbogbo nǹkan ìtàn àti owó àti fóònù àti kọ̀ǹpútà àti gbogbo nǹkan tó wà níbẹ̀ ṣé lẹ́yìn yẹn lẹ wá pa ọ̀gbẹ́ni ẹ̀ta ló yìnbọn. ká tó wọlé ni wọ́n ti yìnbọn ní ìbọn ti bá a mọ́ ẹ̀ ní láti ta káwọn tó wọlé. ok kẹ́ tó pẹ́ ṣe wọlé lẹ́tí kọ́kọ́ yìnbọn nìbọn yẹn ti kọ́kọ́ bá a. Ifeanyi ti yìnbọn láti kú tán gbà yẹn. ok ta ló wá yìnbọn lẹ́ẹ̀kejì fún tó fi kú tán. wọn ni wọn pa lórí kejì bọ́n alákọ̀ọ́kọ́ tí Ifeanyi yẹn náà ló àfilẹ̀ síbẹ̀ tá a lọ ni. ok lọ́dà bí kílẹ̀ ta ló bá kú lẹ́nu. now ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta ẹni ẹ̀wá kọ̀rọ̀ lè dùn ṣé mọ̀ pé bá ṣe bẹ̀rẹ̀ kí ni o kọ́ ní ìyẹn kan lo operation kan lọ. mo ní àkọ́kọ́ tá a kú àkọ́kọ́ ok ẹlẹ́ẹ̀kẹrin ńkọ́ báwo lẹ ṣe ṣe.
òun ni ìyá tàgọ́ ẹ̀ tèmi mọ̀ Ifeanyi ló mú mi lọ síbẹ̀. ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn ok báwo lè ṣe pa ìyẹn ní kẹrin tẹ́ pa. báwo lè ṣe gbé báwo lè ṣe pa. ilé wọn náà ni wọ́n ní pé ìyá ẹ̀ máa ń ta oúnjẹ pé máa ń ta oúnjẹ aṣáájú ọmọ máa ń ta. àdúgbò oní àgọ́. sáìdì àwa àwà ṣé àwà ìlápòrò. ni mo bọ̀ àwa aṣáájú mi àwọn àgbà mẹ́rìàm wọlé. àwọn àgbà mẹ́rìàm wọlé. àgbà mẹ́rìàm wọlé báwo lè ṣe iṣẹ́ ìyá yẹn. báyìí débẹ̀ àgùdó sẹ́nu ọ̀nà. táìmù wo lẹ débẹ̀. nǹkan bíi 9 alẹ́. bẹ́ẹ̀ni. ok. so bí kò bí 10 wọ́n dé wọ́n gbé mọ́tò dé so bọ́yẹ máa bọ́lẹ̀ ní mọ́tò àwọn fẹ́ wọnú ilé wọn òun la tẹ̀lé wọn wọ. ẹ tẹ̀lé wọn máa wọnú ilé ni ok. so gbàtà máa dé inú ilé wọn so aṣáájú kọ́ fún wa lówó aṣáàgbà báàgì ìyá ẹ̀ gba báàgì ọkọ ẹ̀ so wọ́n gba fóònù wọn so the next thing Ifeanyi wa ni pé kó gbé ọkọ wúmà yẹn máa yẹn ò jẹ́ tẹ̀lé wa òun ni wúmà yẹn ṣe sọ pé kókó máa wọ́ọ̀dù pé òun máa tẹ̀lé wa pé òun máa ṣẹ́tù. wàá ṣẹ́tù yín. òun máa ṣẹ́tù wa ṣùgbọ́n ṣe tẹ̀lé wa. bí wọ́n máa tẹ̀lé yín nìyẹn bó lè wá pa wúmà yẹn sí. ọgbà inú gbó àgọ́ yẹn náà ni. inú gbó àgọ́ lẹ pa wúmà yẹn sí bó lẹ ṣe pa. Ifeanyi ló sọ pé ó ṣàgídí pé ó sọ pé tọ́wọ́ máa pa òun pé kọ́ pa òun pé àwọn ọmọ òun máa yìnbọn pé kò sí nǹkan tó máa ṣe àwọn ọmọ òun pé wúmà yẹn sọ pé òun nídìí omi kó òun fẹ́ mọ omi pé máa ti yá náà àfẹlẹ bomi ní onídùkú tó wà ń bẹ ìdá tó fẹlẹ bomi ní mo ti gbóhùn ìbọn tó ti yìnbọn báyìí máa débẹ̀ Ifeanyi ti yìnbọn fún. tó lẹ́yìn ọ̀rẹ́ yìí tẹ́ ẹ pa wúmà yẹn báwo lẹ ṣiṣẹ́ ẹ sí ni ẹgbẹ́ kò tẹ̀ sí náà síbẹ̀ ni. bẹ́ẹ̀ni. èrò lẹ gbà lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí ẹ lẹ́yìn yẹn. 500 èmi mọ̀ pé wọ́n sọ fún mi pé wọ́n gbà ní Anambra. èlò náà fún ẹ ń bẹ̀. 200,000 náà fún ẹ ń bẹ̀. now ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn. alàgbà kan náà ń bẹ tí ẹ kó ń papá mọ́ra tẹ ẹ jù sí kànga bákan náà tẹ ẹ di ọwọ́ di ẹsẹ̀ bó lẹ ṣe ṣiṣẹ́ yẹn. sẹ́ẹ̀dọ̀ náà Ìjẹ̀bú-Òde ni ẹni ẹgbẹ́ bọ̀ ìmọ̀ pàtó ilé wọn ẹnìkan tó jẹ́ anáyọ. apá àbò Ìjẹ̀bú-Òde. sẹ́ẹ̀ express yẹn ni mi mọ̀. ìwọ sáà gbé Ìjẹ̀bú-Òde dáadáa ẹ sáà ìdìbò níbẹ̀ tí báwo lẹ ṣe sẹ́ẹ̀ express sẹ́ẹ̀ bíi Kwari yẹn ni. Kwari ní express Ìjẹ̀bú-Òde báwo lẹ ṣiṣẹ́ yẹn. àdódò náà ni lẹ́gbẹ̀ẹ́ fẹ́ǹsì ẹ̀ bóun náà ṣe ń bọ̀. lẹ́gbẹ̀ẹ́ ilé bí aago mélòó. bí aago 9. bí aago 9 alẹ́. bẹ́ẹ̀ni. lẹ́dúró dé nbẹ̀ wà tó wá ó dé bá yín bẹ̀ ni báwo la ṣe. àwọn atẹlẹ́hùn náà. ẹ tẹ̀lé wọlé. atẹlẹ́hùn náà wọlé ni. ok. ṣùgbọ́n tẹ̀lé wọlé wọ́n ṣáà ṣàṣì ilé ẹ̀ wọ́n rí owó kọ́tọ́ wọ́n ṣáà gbá fóònù ẹ̀ pẹ̀lú sísítẹ́ẹ̀mù black kan ṣùgbọ́n báyìí gbé máyẹ̀ náà nìyẹn wọ́n ní olùgbò so 1 million lórí wà nínú àkáǹtì ẹ̀ so àgbà ìbúgba password ẹ̀ pé o máa ṣe transfer ní kó o máa ṣe transfer láàárọ̀ la. sọ̀rọ̀ sókè. kó o máa ṣe transfer ní láàárọ̀ la. èlò ló náà wà ní àkáǹtì. 1 million ló wà ń bẹ̀. owó yẹn inú PSN náà lè transfer yẹn sí PSN lè fi gbà. láàárọ̀ wọn tó máa di àárọ̀ wọ́n ti change password ẹ̀ kò ṣe ó ní pé wọ́n ti change ó sọ pé wọ́n ti change ẹ̀ pé owó ṣe gbà mọ́ so àgbà ó kọ̀ọ̀kan lọ́wọ́. báwo lẹ ṣe máa yẹn báwo lẹ ṣe dè àwọn bọ́lẹ̀ ti dè báwo lẹ ṣe ṣe. àdè ọwọ́ ẹ̀sẹ̀ yìí ni so. àtẹsẹ̀. no ọwọ́ nìkan. ọwọ́ nìkan lẹ dè bọ́lẹ̀ wá gbé lọ. agbègbè anugbo tó wà lẹ́yìn ọ̀dọ̀ wọn náà ni. kí lẹ wá ṣe fún. wọ́n jù sínú kànga. nínú kànga lẹ jù sí. ṣé lóòyè náà lẹ jù sí kànga. kílẹ̀ lẹ́yìn ààyè lẹ jù sí kànga. láàyè àbí. bẹ́ẹ̀ni. ok. kànga yẹn lómi nú. omi dàbọ̀ omi díẹ̀ wà ń bẹ̀. omi yẹn ò pọ̀. díẹ̀ náà ni wà omi díẹ̀. ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ṣá ẹ ò rówó gbà abẹ́ gbó lọ́wọ́ fámìlì ẹ ò rówó gbà ẹlẹ́ẹ̀karùn nìyẹn ẹlẹ́ẹ̀kẹfà ńkọ́. kò sí omi bá wọn ṣe ọmọ iṣẹ́ tá a ṣe gbẹ̀yìn ní oníṣẹ́ yà yẹn àdéṣe mọ́. iṣẹ́ tá a ṣe gbẹ̀yìn ní iṣẹ́ yà yẹn àdéṣe ọkọ mọ́. báwo lẹ ṣe mọ àwọn tẹ́ ń jí gbé wọn yẹn àwọn tẹ́ ń lọ dènà dènà báwo lẹ ṣe mọ wọn ta ló mọ wọn báwo lẹ ṣe. àwọn Ifeanyi àti Chukwuma because àwọn ló gbé yín báyìí àwọn ló mọ gbogbo ọkọ máa pè mí ni èmi kọ́ máa wá láti Anambra. láti Anambra. so báwo náà ṣe ń pè ẹ́ kí wọ́n máa sọ fún ẹ ní àti Anambra iṣẹ́ ti yá. ọkọ máa ní kí n wá sí Ìjẹ̀bú-Òde pé kí n máa bọ̀ ní Ìjẹ̀bú-Òde. iṣẹ́ ti wà o. máa dọ̀wọ́ mọ́tò bẹ́ẹ̀ni. nǹkan fi lè máa pè yín láti Anambra a túmọ̀ sí pé ìpàtẹ́ ńkó ṣe pàtàkì nípa olè ńkó láàrin àwọn èkó. mi gbọ́ yóò bá yẹn lọ. ipa wo lẹ ṣe kí ni iṣẹ́ tiẹ̀ nọ́mbà kí ló jẹ́ nù kọ yẹn. agbọ́ pé ìwọ ló máa ń sọ gba gbogbo owó yẹn ìwọ ló máa ń gba àwọn kinní yẹn ìwọ ló dẹ̀ máa ń disseminate ìwọ ló máa ń send owó sáwọn tó kù. mi lọ school mi mọ̀ pa ẹ̀ mi mọ̀ pa gbogbo kinní yẹn Ifeanyi àti àbúrò ẹ̀ ìbú àwọn ló máa ń ṣe transaction ọ̀rọ̀ owó. àwọn máa ń ṣe. kí wàá ní sẹ́tà yìí máa ń ṣe láàrin wọn. ìlú kan máa tẹ̀lé wọn máa ń mú gbọ́dọ̀ máa ń tẹ̀lé wọn. now Ifeanyi gbogbo àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe yìí ìgbà tẹ́ ti mọ̀ wípé ẹ máa gbowó lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí àwọn tẹ̀ ń jí gbé tẹ̀ ń gbé kí ni ìdí tẹ́ fi ń pa wọ́n kí ni ìdí tẹ́ fi ń pa wọ́n.
ọ̀rẹ́ mi kò ibo ní intention láti pa anybody mi ní intention láti pa anybody Ifeanyi ló máa ń dá àti ìbò ló máa ń dá wà láyé lẹ̀. Ifeanyi àti ìbò bẹ́ẹ̀ni mi mọ. ló máa ń sọ pé kẹ́ ẹ pa wọ́n bẹ́ẹ̀ni mi mọ. torí a gbọ́ àwọn kẹgbẹ́ ẹ sọ wípé torí pé ẹ ò ríbi tẹ́ ẹ lè kíìpù wọn sí pé kó má bàa di pé ọ̀rọ̀ pẹ́ńlẹ̀ àṣírí tú wọn àbí àwọn mọ̀lẹ́bí wọn tírìsì wọn wá ní oko yẹn lẹ́kí máa ń gbẹ̀mí wọn so lẹ́yìn ọ̀rẹ́ yìí lẹ́sẹ̀ àbẹ̀ sí ní gba owó ṣé lóòótọ́ ni. bẹ́ẹ̀ ni mo máa ń bá wọn jà ní because kò kò ṣe mo tó bá yẹ pé wọ́n ṣe fún mi náà ni inú mi náà ní dùn kọ́ kọ́ pa àbúrò mi àbí wọ́n pa ọmọ mi inú mi náà ní dùn inú mi intentional àti ṣe. so ká nígbàgbọ́ sí wípé tó bá jẹ́ pé ṣe ẹni bí tẹ̀ ń kó wọn sí ni tẹ́lẹ̀ máa keep wọn sí ni ó ṣeé ṣe kẹ́ má pa wọn àbí. bẹ́ẹ̀ni. now kí ni faith ẹ̀sìn kí ni prayer kí ló fẹ́ àtọ̀dọ̀ ìjọba. rárá báwo ló ṣe rí iṣẹ́ tẹ̀ ń ṣe yìí tó ṣẹlẹ̀ yìí báwo ló ṣe rí lára ẹ̀. inú mi tó yẹ kí mo lè para mi gan fúnra mi gan mo yẹ wáyé. sọ̀rọ̀ sókè o ká gbóhùn ẹ̀ o. tó yẹ kí mo lè para mi fúnra mi gan mo yẹ wáyé màá ti kú kó tó di pé ó di ẹni. tó bá jẹ́ olè. tó yẹ kí mo lè kú kí n para mi fúnra mi lè di ẹni. kí nìdí tó fi ronú pé kó para ẹ̀. bọ́bá yẹn ṣẹ́ ń gbà yẹn náà inú mi náà kì í dùn mi kì í gẹ̀ tara mi. but Ifeanyi ṣé ìyàwó ẹ mọ̀ pé òun ṣe iṣẹ́ yìí ìyàwó ẹ ò mọ̀ ṣùgbọ́n ìyá ẹ ti wá mọ̀ sí kí ìyàwó ẹ wá ń gbé báyìí. tọ́jú ìgbà tó ti arrest mi wọn jẹ́ kí n bá ẹbí mi gbọ̀ngàn sọ̀rọ̀. wọn ò wá ẹ wá ni. wọn jẹ́ kí n bá ọmọ bí mo wà DSS náà mọ̀ pé wọ́n gbé mi lọ so wọn dà àwọn DSS. wọn ò wá ẹ wá síbẹ̀. àwọn DSS wọn wá mi wá àwọn DSS kẹ́ wọn kí n gbà kí anybody wá wo. wọn wá ẹ wá. bẹ́ẹ̀ni bọ́ wọn gbà láyé. ṣé wá tó wá ẹ wá yẹn ṣé wọ́n ń bẹ̀bẹ̀ pé kí ìjọba kọ́dàbọ̀ kan fi ẹ́ sílẹ̀ ni àbí àwọn náà ń gbé ìjọba fún yà bí. ẹ̀rọ kí wọ́n fún mi lóúnjẹ kan ẹ̀rọ kí mi wọlé so wọn kí DSS kí n gbà yàn láyé pé wá. gbàgbé DSS nǹkan táwọn sọ fún ẹ ni pé wíwá táwọn mọ̀lẹ́bí ẹ̀ ń wá ṣé wọ́n ní. mi mọ nǹkan tí mi rí wọn. tó ń wá fún. ìdájọ́ wo ló fẹ́ kí ìjọba ṣe fún ẹ. kí ló fẹ́ bá àtọ̀dọ̀ gbogbo Nàìjíríà àtọ̀dọ̀ ìjọba. nǹkan tí mo fẹ́ ni pé mo mọ̀ pé tẹ́yìn bá ti dáríjì mi Ọlọ́run máa dáríjì mi náà so ìdáríjì tó mi fẹ́. kí ìjọba forí jì ẹ́. bẹ́ẹ̀ni kọ́sìkò èmi náà máa ṣe àwọn Ifeanyi ló líkì mi sí gbogbo ilé kọ́sì èmi nìkan ni ìyá mi. kí gbogbo Nàìjíríà forí jì ẹ́ àtijọba kan forí jì ẹ́ àbí. èmi nìkan ìyá mi ìwọ nìkan ni ìyá ẹ̀ bí. aṣọ ọkùnrin mi. ká nígbà pé iṣẹ́ ìṣù ni àbí tó bá fi ẹlẹ́ sìn kí ni iṣẹ́ olùfẹ́ máa ṣe bàbí. mo ní iṣẹ́ tí mo ń ṣe mo kọ́ṣẹ́ wọ mi. wàá padà síbi iṣẹ́. kí ni ìdí tó fi jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn. ẹgbẹ́ òkùnkùn wo ni. mi ìṣọmọ ẹgbẹ́ òkùnkùn. ó ṣẹgbẹ́ òkùnkùn. orúkọ ẹ lẹ́ẹ̀kan sí. Ifeanyi Matthias. ọmọ ìlú wo ni ẹ. Ebonyi State. Ebonyi kí ló kọ àdúgbò yín ní Ebonyi. Effium local government àbí kí ló kọ street yín bẹ́ẹ̀ kí ló kọ area yín ní Effium. ìlú ẹ.